Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo 11 àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. Bíná bá ń jó nínú. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn, àjàǹtí èlé. Ẹ̀yìn dáadáa ló máa ń ní. Lágbára Ọlọ́run. Ẹ̀yìn tó sunwọ̀n ló máa ń ní. Lágbára Èdùmàrè. Ẹ̀yìn tí ó mú dùnnú wá fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní. Bẹ́ẹ̀ ni. Ètò ìdìbò tá à ń ṣe lọ́wọ́ yìí, tá ì parí, tá à ń kà lọ́wọ́ báyìí. tá à ń kà lọ́wọ́ yìí, tá à ń ṣàkójọpọ̀ rẹ̀ lọ́wọ́ yìí. Ẹ̀yìn ìdùnnú, ẹ̀yìn ayọ̀, ẹ̀yìn ìgbéga, ẹ̀yìn ìlọsíwájú, ẹ̀yìn oríire, ẹ̀yìn ìfọ̀kànbalẹ̀, ẹ̀yìn ìdẹ̀ra, ẹ̀yìn àlàáfíà, ẹ̀yìn ìgbéga, ẹ̀yìn ìṣerere, òun ló máa jẹ́ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kò sọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí ó rántí èdè ìdìbò tí ó kábàámọ̀ wípé òun dìbò. Ọlọ́run á wá jẹ́ kí ètò ìdìbò yìí nígbà tí ó bá parí ẹ̀, àbáyọrí sí ẹ̀, ẹni yòówù kó wọlé, Ọlọ́run á wá fi ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí lọ́kàn. Àti ẹni tí ẹgbẹ́ ọ̀tún fẹ́ o, tẹ́tò sí fẹ́ o, àtàwọn tààrin o, eléyìí tó bá ti wọlé nú ẹ̀, Ọlọ́run ó jẹ́ kó jẹ́ wípé aláàánú mẹ̀kúnnù ni. Ẹni tí ó ṣojú rere fún wa, ẹni tí ó fún wa ní dẹ̀ra, ẹni tí ó fún wa ní dùnnú, ẹni tí ò ní jẹ́ kí ẹkún kó jáde lójú wa. Ọlọ́run ó fún wa ní adarí tí yóò máa gbọ́gbe mẹ̀kúnnù, tí ó sì máa ṣe é bẹ́ẹ̀. Adarí tọ́lọ́run yàn fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí kò ní jẹ́ adarí pàyànpàyàn. Adarí tọ́lọ́run tó yàn fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí kò ní jẹ́ adarí àfìyàjẹni. Adarí tọ́lọ́run yàn fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí kò ní jẹ́ adarí bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀. Yóò jẹ́ adarí tí ó mú dùnnú, àlàáfíà, ìgbéga, ìrọ̀rùn, ìlọsíwájú bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìgbésẹ̀ tuntun tá a fẹ́ wọ̀ yìí, ìṣàkóso tuntun tá à ń wọ̀ yìí, tá a ti wọ̀ yìí lágbára Ọlọ́run, ìṣàkóso tó jẹ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa sọ pé Ọlọ́run a máa dúpẹ́ o bí ó ti rí inú lágbára Ọlọ́run. Tàbá wa rẹ́ nìkan tó ń wò pé bẹ́ẹ̀ torí pé olùdíje òun kò wọlé tó wá ń wò pé orílẹ̀-èdè Nàìjíríà ò ní ìdùnnú, kò ní rárá torí pé olùdíje ò wọlé bóyá lè ti wọn nìkan. Torí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà oníkálukú ló lẹ́ni tó wù ú. Gbogbo wọn ò sì lè wọlé lẹ́ẹ̀kan náà. Ẹni ó bá wọlé òun náà láàmú gbàdúrà pé Ọlọ́run jẹ́ kó orílẹ̀-èdè Nàìjíríà dà. Bí ó ti rí nu. Má ti torí wípé olóṣèlú tó dìbò yàn, olùdíje tó nífẹ̀ẹ́ sí kò wọlé, kó o máa wá sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ò ní dá, kó o máa wá fi èpè ránṣẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà, ó jẹ́ ohun tó burú jáì. A jẹ́ pé wọ́n gan ò nífẹ̀ẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀. A jẹ́ pé wọ́n gan ò nífẹ̀ẹ́ ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀. A jẹ́ pé wọ́n gan òṣèlú bọ́ọ̀bá ọpá bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀ ń ṣe àti àgàbàgebè. Torí ó yẹ kó o mọ̀ wípé gbogbo ìgbà kọ́ níbi tá a fẹ́ kí igi ó wó sí ló fún síbẹ̀. Bólùdíje mẹ́ta bá sì wà, bí mẹ́rin bá wà, bí márùn bá wà, ẹnìkan náà ni ó wọlé. Bá a bá ń du iyè tá à ń du ipò ọba, ẹnìkan jọba, ẹnìkan jẹba.
ẹlòmíì tí ó sì rẹ́ bàjẹ́ yóò jẹ oyè Ilésanmí. yóò jẹ oyè Ilésanmí sì rí gbà ní ìjòyè lọ fẹ́ni tí ò tó yé wò. ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ká wọnú ìròyìn lọ láàárọ̀ yìí ká sì máa tọrọ gáfárà lọ́wọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà lánàá wípé ẹ̀ láǹfààní láti pè wá wọlé. òní ẹ ti láǹfààní rẹpẹtẹ rẹpẹtẹ ni lágbára Ọlọ́run tí ò ní rí. ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí Ọpẹ́yẹmí Amosun ṣẹlẹ̀ mi sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ má kó bá wa. NBC àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti ṣèkìlọ̀ fún gbogbo àwọn ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ gbogbo wípé ẹ ṣọ́ra lórí ohun tí yóò máa jáde lórí móhùnmáwòrán yín lásìkò ètò ìdìbò yìí kó má jẹ́ ohun tí yóò máa mú ìpínyà wá tàbí tí ó máa dá wàhálà lẹ̀ tàbí tó lè dákọ́nù kọ́ ọ́ lẹ̀ láàrin àwọn èèyàn. Àjọ tó ń gbóhùnsáfẹ́fẹ́ tó ń bójútó ìgbóhùnsáfẹ́fẹ́ ló sọ bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ sì ni ó sọ bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni ntí ọba ní mú ìṣọ̀kan wá kò yẹ ká sọ kò yẹ ká gbé jáde kò yẹ ká ṣàtìlẹ́yìn fún bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé bóyá tá a bá rí àwọn kùdìẹ̀kudiẹ ká ṣàfihàn àwọn kùdìẹ̀kudiẹ ká sọ ìdí tó ṣe ṣẹlẹ̀ rí o ìdí tó ṣe ṣẹlẹ̀ rí o àmọ́ ká má rí ìròyìn òkodoro ká máa gbé ohun tí ò yẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì rèé ọ̀nà mẹ́ta lọ̀rọ̀ bẹ́ẹ̀ lè gbà jáde. àkọ́kọ́ látọ̀dọ̀ ẹni tó jẹ́ atọ́kùn ìyẹn bí irú wa báyìí. ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ ẹni tẹ́ ń pè wá láti lé. ẹlẹ́ẹ̀kẹta tá a bá ní àlejò. ibi mẹ́ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó lè gbànú. ẹ sì mọ̀ pé lọ́dọ̀ tí a ní àhín kò lè sí nǹkan jọ bẹ́ẹ̀ yẹn ni pé tí a ti tí àlejò bá wá àwọn ò rí dájú wípé àwọn ò sọ fàlejò ẹ dákun ẹ má kó bá wa ẹ ní sórí ibò àbí ẹ má sòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ làwa ń sọ hàn yín ẹ sòótọ́ ọ̀rọ̀ yín lọ́lọ́ gan-an ń tẹ́ ẹ mọ̀ ẹ má sọ pé ẹ mọ̀ ẹ má ṣe bí àwọn bàbá wa kan tí DSS pè wọ́n tán tí wọ́n ní I am sorry. lójú ìròyìn this day ẹgbẹ́ ASUU sọ pé àwọn ń wòye bí àjọ elétò ìdìbò INEC bí ó ṣe kéde èsì ìbò ààrẹ. nínú ìwé ìròyìn Daily Post tí mo wà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bàbá Ọbásanjọ́ tẹ́ ń wò àtòun àti lẹ́tà rẹ̀ come on òyìnbó nù come on wípé Ọbásanjọ́ ló ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tó burú jù tó ní kọ́nù nǹkan hàn jù èmi kọ́ ò kì í sì ṣe ilé iṣẹ́ wa lọ́sọ̀ọ́ Ṣòwòrẹ́ lọ́sọ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post ló ṣì wà sẹ́mi pé bàbá kọ lẹ́tà gbọ̀nràn. bẹ́ẹ̀ ni bàbá fẹ́ràn kó máa kọ lẹ́tà gan. bàbá lẹ́yìn lẹ́tà ní kí ni. wọ́n fẹ́ràn gan. ọ̀gágun Akínyà Adésòkò ọ̀rọ̀ sọ́básanjọ́ ó ní ewu ló jẹ́ sí ìṣèlú àwa ara wa ojú ìròyìn Denise ló wà. nínú ìwé ìròyìn Vanguard bákan náà lórí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ ọ̀hún lórí ẹ̀sùn tábàsọjọ́ fi kàn pé wọ́n ṣàṣemáṣe ètò ìdìbò Tinubu kàmpéènì UPPC Tinubu ló ti kìlọ̀ fún Ọbásanjọ́ pé bàbá ẹ ṣọ́ra ẹ má gbìngbìnkungbìn sínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. lójú ìròyìn Daily Post lórí lẹ́tà tó Ọbásanjọ́ kọ náà sí ni o ní ìròyìn náà ti sọ bẹ́ẹ̀ tó rí pé lórí ìwé tí Ọbásanjọ́ kọ nípa èsì ìbò ààrẹ Buhari sọ̀rọ̀ kò bákùn gbé sọ́básanjọ́. bẹ́ẹ̀ bá wojú ìwé ìròyìn KAFTAN Post láàárọ̀ yìí olùdíje lẹ́gbẹ́ òṣèlú Social Democratic Party SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ náà ló sọ pé bàbá Ọbásanjọ́ ó kù díẹ̀ káàtó ẹ lè sọ fún ààrẹ pé kó wá pàṣẹ fún àjọ elétò ìdìbò dá dúró. wọ́n ní independent ni wọ́n. ẹ má tí ì yọ̀ á gbé èsì ìbò yín lọ sílé ẹjọ́ APC Ọ̀ṣun náà ló sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹgbẹ́ PDP tó wọlé ìbò sílé aṣòfin àpapọ̀. nítorí tó bá tán ṣe bí n ta tí òfin là kalẹ̀ nù. bẹ́ẹ̀ ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí kò tẹ́ yín lọ́rùn. ilé ẹjọ́ ń bẹ́lẹ̀ tribunal ni. tribunal wà ń bẹ̀. ilé ẹjọ́ tó ń gbẹ́jọ́ àbájáde ìdìbò. wọ́n sọ yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ bọ́ bá ti rí ni wọ́n sì sọ. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí PPC Òbí dati náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹnu àtẹ́lù bí
àwọn kan bí wọ́n ṣe ń ṣàkọlù sáwọn tó dìbò nípínlẹ̀ Èkó àwa náà bẹnu àtẹ́lù bẹ́ẹ̀ sì rèé olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC náà sọ pé rárá o ẹ má ṣàkọlù sẹ́nikẹ́ni torí pé wọ́n dìbò fẹ́yàn kan àbí wọ́n dìbò fẹ́yàn kan ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣàkọlù yìí ń tẹ́ ẹ mọ̀ ní wípé ìbò ọlọ́tàn yóò kù wọ ọmọlúàbí tí bò bá lọ tán ẹni tẹ́ ẹ dìbò fún kọ́ ni ó máa fún yín lóúnjẹ ńlé yín o. ń bolo tí a ti gbé mọ̀ yín rí. tí bò bá lọ tán ẹni tẹ́ ẹ dìbò fún kọ́ ni yóò bá yín ṣe bísínẹ́sì yín o. tó o bá ti wá tì torí ètò ìdìbò tó o bá relationship àjọṣepọ̀ láàrin ìwà àti oníbàárà rẹ jẹ́ ìwọlé bí ọ̀pá. tó o bá ti torí ètò ìdìbò tó o fọ́ ọmọ ìyá rẹ lórí ẹ̀yin lẹ́sàn-án wọ ọsibítù. bẹ́ẹ̀ni. bó o bá ti torí ètò ìdìbò tó o bá àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin ọ̀rẹ́ jẹ́ ṣúkẹ́. ó di aṣọ ó máa dáṣe. ó máa dáṣe ni. lójúwé ìròyìn leadership àwọn jàǹdùkú bá àwọn ọkọ̀ jẹ́ níbi ìjókòó àkójọpọ̀ èsì ìbò nílùú Nnewi. alápàdé akọ. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ àbájáde èsì ìdìbò wọ́n ti sọ fún Tinubu o wípé kó lọ kọ ìwé àpilẹ̀kọ rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tìlú dìbò yàn. wọ́n ti kéde wọn. tí wọ́n ti kéde adisirika lọ sọ bẹ́ẹ̀. bàbá bàbá ẹni sọ̀rọ̀. ní nítorí pé àti ìkàjú mẹ́rìnlá lọ. mẹ́rìnlá náà wọ́n ṣe kà. lásẹ̀sẹ̀ kà ní National Collation Center. bẹ́ẹ̀ni. irọ́ o ẹ má ṣe bẹ́ẹ̀. orílẹ̀-èdè Amẹ́ríkà fi kún ọdún ìwé ìgbélú àwọn ọmọ Nàìjíríà sọ́dún 5 ojúwé ìròyìn The Guardian náà ló wà. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí yẹ̀yẹ́ lọ́ọ́ bá bọ̀ ń bẹ̀ o Fani Káyọ̀dé náà ló sọ bẹ́ẹ̀ fún Mẹ̀láyè bó ṣe bẹ́ẹ̀ bó ṣe jáde kúrò níbi gbọ̀ngàn tí wọ́n ti ṣe àkójọpọ̀ ètò ìdìbò èsì ìdìbò. Oyèdèjì tẹgbẹ́ òṣèlú PDP jáwé olúborí ìjókòó lẹ́gbìmọ̀ aṣojúṣòfin Ìsẹ́yìn Ìtẹ̀síwájú Ìwájọwà àti Kájọlà ojúwé ìròyìn Daily Post náà ló wà. nínú ìwé ìròyìn Daily Post lèmi náà wà níbi ọ̀rọ̀ èsì ìdìbò yìí láṣẹ wà. gómìnà ìpínlẹ̀ Benue Ortom náà ló ti sọ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ti pàdánù ipò rẹ̀ eléyìí tí ó ń díje fún ipò sẹ́nítọ̀. lójú ìròyìn leadership lórí èsì ìbò náà ṣeré o máa ṣe àṣemáṣe sí ìfẹ́ àwọn ọmọ Nàìjíríà àwọn adarí apá gúúsù àti middle belt ló sọ bẹ́ẹ̀ fún INEC. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí National Collation Center ò tí ì sọ ọ́ Daily Post lọ sọ wípé Àtíkù iná àlọ́jáwé olúborí nípínlẹ̀ Kaduna. lójú ìwé ìròyìn ICIR yẹn ìwé ìròyìn tí ó ń ṣe ìwádìí dáadáa lórí ìròyìn tí wọ́n ń gbé jáde wọ́n sọ wípé lówùúrọ̀ òní iná ní àjọ elétò ìdìbò yóò padà sí ibi àkójọpọ̀ àbájáde èsì ìbò. nípínlẹ̀ wo mọ́ wà báyìí ìpínlẹ̀ Cross River wọ́n ní wípé inú ìwé ìròyìn Daily Post lọ́wọ́ National Collation Center wọ́n tí gbà á wọ́n ní tó LP Labour Party Obi náà lọ jáwé olúborí o. lójú ìròyìn The Wheel bákan náà ni èsì ìdìbò eléyìí èyí tí kò tí ì dọ́jọ́ àjọ elétò ìdìbò níbi tí wọ́n ti ń ṣe àkójọpọ̀ èsì wọ́n sọ wípé Tinubu fi àgbà hàn Peter Obi àti Àtíkù nípínlẹ̀ Benue àti Zamfara. bẹ́ẹ̀ bá wá wo ní ìwé ìròyìn Daily Post ṣáà ti ka Kánò lánàá àìká kí n lè àbí ìwé ìròyìn Daily Post lọ́kọ́ bẹ́ẹ̀ sì rèé gbọ̀ngàn tá a ti ń ṣe àkójọpọ̀ èsì ìbò l'Àbújá wọn ì tí ì sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn ìgbé débẹ̀ INEC ti kéde Kwankwaso gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nípínlẹ̀ Kánò. lórí ìdìbò sípò ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ lábẹ́ ìfipámọ́ra iná ni àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò ẹgbẹ́ òṣèlú APC lọ́ṣun náà ló sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí
Tinubu ló jáwé olúborí ní Benue pẹ̀lú 310,468 votes. lójúwé ìròyìn leadership ìròyìn eléyìí tí ó ń sọ nípa àbájáde èsì ìbò nípínlẹ̀ Bauchi eléyìí tí ò tí ì dọ́dọ̀ àjọ INEC níbi tí wọ́n ti ń ṣe àkójọpọ̀ rẹ̀ ó sọ wípé Àtíkù fìdí Tinubu janlẹ̀ nípínlẹ̀ Bauchi. Bẹ́ẹ̀ bá sì wọnú ìwé ìròyìn Punch bákan náà kò tí ì dọ́dọ̀ gbọ̀ngàn tá a ti ń ṣàkójọpọ̀ o Punch lọ́kọ̀ wípé Tinubu fẹ̀yìn Àtíkù àtòbí janlẹ̀ ní Zamfara. wọ́n sáà ń fẹ̀yìn ara wọn janlẹ̀. wọ́n fẹ̀yìn ara wọn janlẹ̀ ní. olúkálùkù bá ti níṣan. bẹ́ẹ̀ ni. lójúwé ìròyìn The Nation CBN dí gbèdéke sáà àwọn lọ́gàálọ́gàá ilé ìfowópamọ́ kù. Tọ́ nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ àìtí ìkà ní gbọ̀ngàn tí a ti ń ṣe àkójọpọ̀ ètò ìdìbò l'Àbújá wọ́n ní Àtíkù náà ló jáwé olúborí nípínlẹ̀ Kebbi o pẹ̀lú 285,175 votes. lójúwé ìròyìn The Nation ẹgbẹ́ kan ṣèkìlọ̀ lòdì sí làásìgbò lẹ́yìn ìdìbò. bẹ́ẹ̀ rí nínú ìwé ìròyìn Punch láàárọ̀ Àtíkù jáwé olúborí ní Sokoto ọ̀fẹ̀yìn Tinubu janlẹ̀ Punch lọ́kọ́ wọn ì tí ì gbé wá o. tó bá sì kù ń bẹ̀. ó kù ń bí o Òbí iná ló ṣe bẹ́ẹ̀ jáwé olúborí lẹ́dọ̀ àmọ́ wọn ìgbé dọ́dọ̀ wa níbi tá a ti ń kójọpọ̀ l'Àbújá ìwé ìròyìn Vanguard lọ́kọ́. Bẹ́ẹ̀ sì rí INEC náà lọ sọ pé nípínlẹ̀ Yobe tẹ́ ń wò ètò ìdìbò sí ipò sẹ́nítọ̀ wọ́n ní inconclusive èbó ni ẹ sọ wọ́n ní wọ́n ti parí ẹ̀ inconclusive ẹ wá jẹ́ kí ọ ṣe bẹ́ẹ̀ tá a bá ti dé àwọn ìpínlẹ̀ wo nípínlẹ̀ Kwara ìpínlẹ̀ Kwara bóyá tí ì gbọ́ ìpínlẹ̀ Kwara APC náà lọ jáwé olúborí ìyún Tinubu nípínlẹ̀ Èkìtì APC Tinubu jáwé olúborí àti kàyún ní àná a sì máa sọ bí ó ṣe jẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun PDP ọjàwé olúborí ìyún Àtíkù ní ìpínlẹ̀ Ondo gbogbo eléyìí tí mo ń kà yìí Kaftan Post ẹ bá ń bẹ ní ìwé Kaftan Post nípínlẹ̀ Ondo APC ìyún Tinubu gbọ̀rọ̀gbọ̀rọ̀ náà ló fi nà wọ́n tó kù o ńbẹ̀ bẹ́ẹ̀ sì rèé bẹ́ẹ̀ báwo ní ìwé ìròyìn wa náà ti Kaftan Post nípínlẹ̀ Ògùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní Tinubu APC lè jáwé olúborí nípínlẹ̀ Ọ̀yọ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀ lẹ́gbẹ́ òṣèlú APC lè jáwé olúborí nípínlẹ̀ Yobe eléyìí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti di ìbò tá ń jáwé olúborí nípínlẹ̀ Yobe Àtíkù Abubakar ẹgbẹ́ òṣèlú PDP lọ́jàwé olúborí nípínlẹ̀ Èkó Òbí náà lọ́jàwé olúborí àti Labour Party lọ́jàwé olúborí nípínlẹ̀ Gombe tani jáwé olúborí ń bẹ̀ ẹ̀bẹ́ báwo ti ẹgbẹ́ òṣèlú APC ẹ̀rí pé òun ní 146,977 bẹ́ẹ̀ báwo ti ẹgbẹ́ òṣèlú LP àwọn ní 26,160 àmọ́ bẹ́ẹ̀ báwo wo ti ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀rí pé àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n nà mọ́lẹ̀ 319,123 nípínlẹ̀ Enugu ńkọ́ dáńjáwé olúborí bá kínní kan dù náà ní ọ́fíìsì wọ́n ní Mr. Obi náà ni ó ṣe bẹ́ẹ̀ tọ́jáwé olúborí ń bẹ̀ bẹ́ẹ̀ bá sì wo ìpínlẹ̀ Jigawa ti PDP náà ló ṣe bẹ́ẹ̀ tó kíni àbáyín ta àmọ́ síbẹ̀síbẹ̀ APC ọgbà nípínlẹ̀ Adamawa ńkọ́ bẹ́ẹ̀ bá wo Adamawa dáadáa PDP ló ní ẹ̀yìn kẹ̀ níbi tá a wà nìkan nílẹ̀ wa ní a bá ní àwọn làwọn jáwé olúborí gẹ́gẹ́ bí INEC yẹn ṣe àkójọpọ̀ rẹ̀ ní Katsina ńkọ́ o ní Katsina ìlú bàbá wa ààrẹ kọ́nù ààrẹ Buhari APC tọkàn gbọ̀n wọ́n gbìyànjú wọ́n ní 482,283 àmọ́ nígbà tí gbogbo ẹ̀ ó dé PDP wọ́n fẹ̀yìn bàbá janlẹ̀. wọ́n fẹ̀yìn ààrẹ janlẹ̀ àbí Tinubu wọ́n fẹ̀yìn wọn janlẹ̀. ní kíni. ta ni wọ́n fẹ̀yìn àbáwọn méjèèjì àtàrí àti. nípínlẹ̀ Nasarawa gẹ́gẹ́ bí a ti kà á lánàá nípínlẹ̀ Nasarawa ẹgbẹ́ òṣèlú APC
náà ló jẹ́ wípé ọ̀tá kan gbọ́n o tẹ́gbẹ́ òṣèlú PDP náà sì dá kan gbọ́n àmọ́ Labour Party ló ṣe bẹ́ẹ̀ ló borí ẹ bá bá dé ká máa wá kà bí wọ́n ṣe ní àwọn nọ́mbà wọn nínú àwọn nọ́mbà wọn ká máa kà sí yín létí kẹ́sì máa wò wá ní ràbájì gan ẹ láǹfààní láti pè wọlé láàárọ̀ ìlágbára Ọlọ́run ọba mi àláwùrà bí ká lọ ká padà dé kọ́nù à ń lọ à ń bọ̀ àti ìdè. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. KAFTAN tẹlifíṣàn Yorùbá. Ṣàfojúsùn. tọ́ àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orí ètò ǹjẹ́ ti gbọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tẹ́ wa ìkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá ni wọ́n ń pè bí yìí ibi la ti ń ṣàfojúsùn ayé tó rẹwà ìhàhín ní àkókò yìí láti aago 11 sáago 12 náà ni ẹ máa ń wò wá lórí ètò yìí lélẹ́yìí tó sì jẹ́ wípé kò sí nǹkan méjì tá à ń ṣe káyànnà náà àwọn kókó eléyìí tí ó jáde nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa náà ni agbaníṣẹ́ tí a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ ń gbárùkù tí a nípa máa pè wá wọlé máa gbà wá nímọ̀ràn a dúpẹ́ lọ́wọ́ yín ìbànújẹ́ ò ní dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan lágbára Ọlọ́run bá mi Èdùmàrè Samuel Olúbáyọ̀ Ọlámídé ọmọ Mr. Ògúnlékè MC tó gba skiyaski abayasky entertaining refreshing and tantalizing dókítà Ọlámídé apọ́nbẹ́pọ̀ representer ọmọ wọn nílùú Ìdèrè ayélujára ni mi ò kédèrè lọ́gbọ̀n ọmọ ìkúgbà yóò gbọ́ ọmọ ìgbèdégèdè káti òde ọmọ orókè Ìdèrè kọ́ mọ́pá ìgbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò là fi mọ̀lẹ́ ọba ọmọ lọ́tàn kí n tó lọ lókè Ìdèrè wọ́n nítorí ìkíni wọ́n nítorí kọ́lọ́lọ́ ọmọ bá ọlọ́mọ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ́sàn alágbàlọ́ lólòrò bá ní kí n máa lọ ìdílé bàámi àti màámi àmọ́ àkókò ti lọ. ẹ kú dédé àkókò yẹn sì kú ìyálẹ̀ta ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tìyín ń bẹ̀ wọ́n ẹ kú ìtẹ́tíléko ti àbájáde ìdìbò èyí tí a ti dè láti ọjọ́ àbámẹ́ta ibi tí ẹ̀ ń retí kówó sí bó bá wó síbẹ̀ ẹ dùnnú bí ò bá sì wá wó síbẹ̀ náà ẹ yọ̀ kẹ́ ẹ sì fi síwájú Ọlọ́run wípé tó Olúwa eléyìí tí o sọ pé òun ni kó jẹ́ yìí jẹ́ kó sàn mí ká sọ bẹ́ẹ̀ Ọpẹ́yẹmí Amúsànlá ní Ọ̀kínbàrò náà lórúkọ tèmi ń jẹ́ èmi lọmọ máyẹ̀lóyè ọmọ ajútàn bàbá aláàjọ ọmọlówó onódùkú ọmọlówó tí ò lè run láàgẹ ni mí ọmọ àjúwòye gbọ̀ngbọ̀n ọmọ láyà lẹ́yẹ òkè onílé bàbá mi nílé oúnjẹ àmọ̀kòkò ọmọ láti màpẹ̀ fọba àwọn ọmọ ọlọ́fin àjàká ọmọ pàtàkì àrejò ọmọ arójòjòyè ọmọ adélé tèjì ẹ̀kọ́ àmọ́kẹ́gùn báyìí náà ni wọ́n kí wọ́n lé bàbá àtiwá ìyẹn tó bá sì ń kúrò lókè òní sọ pé òun rè jálẹ̀ òkè nítorí pé òkè ribiti ní ò jẹ́ kó mi láàrin ló ti wájà o àwọn alágbórí òkè ṣọlá agbórí òkè ṣọ̀rọ̀ ìlú tá a ti tẹ̀dó sórí òkèrè kò lè farasin. nígbà tí a ṣe bẹ́ẹ̀ tá a máa yànnà náà ní wákàtí yìí ẹ má gbàgbé wípé ẹ láǹfààní láti pè tí àkókò bá ti tó tákòókò bá sì ti tó rèé ẹ jọ̀wọ́ ẹ ṣe ní déédéé síbí nítorí ọ̀pọ̀lọpọ̀ náà ni yóò fẹ́ fi ẹ̀dùn ọkàn wọn tí wọ́n fẹ́ fi hàn nínú ìwé ìròyìn Punch ní àṣẹ bẹ́ẹ̀ táwọn kọ́ wà níbi tí àjọ tó ń bójútó ìgbóhùnsáfẹ́fẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yíyún the National Broadcasting Commission níbi tí wọ́n ti ṣèkìlọ̀ fún gbogbo àwa tí a jẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wípé kí a ṣọ́ra lórí àwọn tí a máa gbé jáde lórí ètò ìdìbò báwọn ohun tí kò bá ní ṣe bẹ́ẹ̀ ní mú àlàáfíà wá tàbí tó lè da ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà tó lè dàrú iná ní ká má ṣe bẹ́ẹ̀ kí a má fi ọwọ́ ara wa bọ̀ pé kí a sì má gbèrú rẹ̀ jáde nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde ẹni tí ó jẹ́ adarí àgbà fún àjọ ilé ẹ̀ka tí ó ń bójútó ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ èyí Balárébè Ìléèlà náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde ní alẹ́ àná pátápátá nínú ọ̀rọ̀ tí ó fi léde tí ó pe àkọlé rẹ̀ ní ìkìlọ̀ fún gbogbo àwọn ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ àti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó ní gbogbo àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pátápátá náà ni wọ́n gbọ́dọ̀ kíyèsára lórí ohun tí wọ́n máa gbé sí
orí afẹ́fẹ́ eléyìí tó sì jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ náà ni wọ́n sọ ká má parọ́ ká má ṣèké ká fi tirọ́ kún ká fi tẹ̀gàn kún ká yọ tẹ̀gàn kúrò ká tún fi kún padà ohun tí ó yẹ ni ló yẹ ni okùn ọrùn kò yá díẹ̀ tó bá sì wàá yá díẹ̀ kò yẹ ni tó ń fà á kò yẹ kò ní dáa kó jẹ́ wípé òun la fi máa ń sọ fún yín pé àwọn ìròyìn tó bá wà lórí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ̀ bá fìdí rẹ̀ múlẹ̀ ẹ má máa gbé e ká mo máa ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá kan mi ní dákọ̀ wọn bí wọ́n bá ti rí ìròyìn kan báyìí wọ́n ò fi ṣọwọ́ sí dókítà Ọlámídé wọ́n wàá kọ sílẹ̀ ṣé lóòótọ́ ní ìròyìn yìí tí n bá ti sọ fún wọn pé mo ì tí ì rí a máa dúró tẹ́ fi rí ṣe ti rí báwọn wọn pé a máa dúró tẹ́ fi rí tí wọ́n bá sì yá tí n bá sọ fún wọn pé tí n bá ti lè sọ fún wọn pé fake news àwọn náà ń wò bẹ́ẹ̀ ni ò tí ì jẹ́ káwọn tiẹ̀ gbé síbì kankan ẹ rí i wípé wọ́n ń gbìyànjú àti mójútó ara wọn kí wọ́n má dá wàhálà tí ò yẹ lẹ̀ eléyìí tí wọ́n sọ pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n bó ṣe rí nu kì í ṣe pé àwa náà mọ̀ ọ́ tán òun ló fi dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí mò ń sọ yìí nísìnyí àti àwọn ọ̀dọ́ tí wọ́n ti máa sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ bá ti fi ṣọwọ́ sí mi èmi náà wá wọ orí àwọn ibi tó yẹ kí n wọ̀ lọ tí mo mọ̀ pé ògidì ìròyìn ibẹ̀ láti bá ń wà wọ̀ lọ tí n bá ti wá rí mbẹ̀ ẹ dákun ọ dàbẹ̀ ẹni pé kínní kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa. ẹgbẹ́ ASUU sọ wípé àwọn ń wòye bí àjọ INEC yóò ṣe kéde èsì ìbò ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé fásitì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyẹn Academic Staff Union of Universities ASUU iná ni ó sọ wípé níṣe ni àwọn ń wòye táwọn sì ń tẹpẹlẹ mọ́ bí àjọ elétò ìdìbò bí wọ́n ṣe ń ṣe àkójọpọ̀ èsì ìbò káàkiri àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá nìyí ẹgbẹ́ ọ̀hún náà ló sọ léyìí nígbà tí ó ń bá ìwé ìròyìn This Day sọ̀rọ̀ ó sọ wípé nípasẹ̀ ẹni tó jẹ́ ààrẹ àpapọ̀ ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Emmanuel Sodeke wípé àwọn ń wo gbogbo ìgbésẹ̀ náà dáadáa tí àwọn sì ti ń wò wípé nígbà tí àjọ elétò ìdìbò bá parí gbogbo ìgbésẹ̀ tí wọ́n sì kéde èsì ìbò làwọn ṣẹ̀ wá mọ ìgbésẹ̀ tó yẹ káwọn gbé tàbí irú ọ̀rọ̀ tó yẹ kí àwọn sọ nípa ìdìbò náà ó ní gbogbo nǹkan yòówù tó bá yẹ kí àwọn sọ náà ni àwọn máa ṣe àkọsílẹ̀ rẹ̀ báyìí tó sì jẹ́ pé bí èsì ìdìbò bá ti ń jáde làwọn máa jẹ́ kó di mímọ̀ tẹ̀ bá gbàgbé ní ọjọ́ àbámẹ́ta náà ni ìdìbò wáyé tí Sodeke tó sọ wípé kò tiẹ̀ tí ì pè fún kí àwọn ṣẹ̀ṣẹ̀ máa sọ nísìnyí nígbà tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń retí èsì ìbò wípé ẹjọ́ á sì fi ààyè sílẹ̀ fún àjọ elétò ìdìbò láti ṣe ojúṣe wọn. ó tọrọ sí ni àbí wọ́n ń ṣojúṣe wọn lọ́wọ́ òjò ń rọ̀ ẹni ò tó tànà ní tí ò tí ì rọ̀ fún pé dáa òjò ń rọ̀ lọ́wọ́ ẹni ò tó tànà ẹ ti mọ̀ gbàtẹ́lẹ̀ tí ń rọ̀ yọ̀ọ̀dà ẹ máa rò pé yọ̀ọ̀dà lónìí kó dọ̀tún la kó tó dá bẹ́ẹ̀ ni ní kí ni so ẹ dákun ẹ ń tá a bá fún níṣẹ́ ẹ jẹ́ á jẹ́ kó ṣiṣẹ́ ẹ jẹ́ á jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ èmi gba gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣojú àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní ìmọ̀ràn ẹ jẹ́ á jẹ́ kó máa lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ a mọ òfin a sì mọ̀ wípé apàṣẹ lòfin àṣẹ tófin bá sì ti pa la gbọ́dọ̀ tẹ̀lé ẹ jẹ́ á tẹ̀lé ẹ ṣeun. Ṣòwòrẹ́ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Ṣòwòrẹ́ tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú AAC náà ló ti bẹnu àtẹ́lu bàbá Ọbásanjọ́ lórí lẹ́tà gbọ̀rọ̀gbọ̀rọ̀ eléyìí tí bàbá Ọbásanjọ́ kọ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n mú èsì ìdìbò tí ó ń lọ lọ́wọ́ tà àti ìkàtán yìí pé kí wọ́n kó dànù pé kí wọ́n pààrẹ́ pé kí wọ́n ṣègbà kí wọ́n ṣàwò látàrí ohun tí bàbá rí tí bàbá sọ wípé àwọn màgòmágó ó wà nínú àwọn èsì ìdìbò ọ̀hún nígbà tí Ṣòwòrẹ́ sọ̀rọ̀ Ṣòwòrẹ́ ní bàbá lẹ́yìn tó jẹ́ pé ẹ̀yin fúnra yín náà ni ẹ ṣe àwọn ètò ìdìbò eléyìí tó burú jáì tí màgòmágó pọ̀ nú ẹ̀ jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà Ṣòwòrẹ́ ní ìpìlẹ̀ tí ààrẹ àná fi lélẹ̀ òun náà ni
ó bá wa dé ibi tí a dé yìí gẹ́gẹ́ bí Ṣòwòrẹ́ bí ó ti sọ. Bákan náà ni Adéwọlé Adébáyọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ló sọ pé bàbá ẹ jẹ́ kí òfin kí ó fi ẹsẹ̀ múlẹ̀. Kò sí ẹ̀tọ́ kan láti pàṣẹ fún ààrẹ Muhammadu Buhari wípé tó pé ó gbọ́dọ̀ pàṣẹ fún INEC yún àjọ elétò ìdìbò wípé kí wọ́n dàbàrú ètò ìdìbò ìkàbò tí ń lọ lọ́wọ́ yìí wípé òfin ó ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé tó ẹni tí ó bá tẹ́ lọ́rùn tí wọ́n bá parí wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n gba ilé ẹjọ́ eléyìí tí ó ń bójútó àbájáde èsì ìdìbò lọ. Gẹ́gẹ́ bí àwọn méjèèjì ti sọ bẹ́ẹ̀ sì rèé ìgbìmọ̀ tí ó ń bójútó ìpolongo fún Tinubu Shettima àwọn náà ti kìlọ̀ fún bàbá pé bàbá ẹ dákun lórí ọ̀rọ̀ yìí ẹ má gbìngbìn kó gbìn sí ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé níhun tí à ń kà lọ́wọ́ tá àti ìkà tán tẹ́ ẹ ti ń sọ pé ọ̀dà tẹ́ bá wá rò pé ibi tí yóò wò sí tí ó bá padà wò síbẹ̀ kí ni ó wá jẹ́ ohun tí ẹ padà sọ pé wọ́n bá ní ojúlàgbà yá o àgbà ò kì í yá ẹnu o àwọn ẹgbẹ́ sọ wọ́n ní bàbá ó fẹ́ràn kí ọmọ ọkọ lẹ́tà sáá àmọ́ lẹ́tà eléyìí tí bàbá kọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bẹnu àtẹ́lù pé kò yẹ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ètò òṣèlú àti ẹni tó ti jẹ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà rí. Àwọn kan sì sọ pé ohun tó dáa òun ni bàbá ṣe torí pé bàbá rí wípé gbogbo ìgbésẹ̀ òun pé ó ní kọ̀lọ̀fín nínú bóyá wá dáa àbí kò dáa tí ẹ bá gbé èrò yín kalẹ̀ ẹ mọ bí ẹ ṣe gbé èrò yín kalẹ̀. Ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí aṣíwájú ni ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí wọ́n ní ìrírí bàbá ní tábà gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ má gbé ọ̀rọ̀ kalẹ̀ bí ẹni pé ẹ̀ ń bọ́mọ kékeré wí àbẹ́ ẹ̀ ń bọ́mọ ní ilé yín wí ẹ sọ bó ṣe yẹ kó rí rè bó ṣe yẹ kó rí rè. Ẹ wo àwọn tó ti sọ̀rọ̀ báyìí nísìnyí ẹ rí i pé wọ́n sọ pé ó dàgbà ẹnìkan tiẹ̀ ìṣẹ́bí Ṣòwòrẹ́ tún fẹ̀sùn kan pé bàbá ẹ̀yin lẹ gbé báwa débi tá a dé yìí ó fẹ̀sùn kan lọ́nà tí tó tọ́ kí wá ṣe pé kò pè wọ́n lórúkọ tí ì ṣe tiwọn. á sọ pé kíníkan Ọlọ́run ràn wá lọ́wọ́. ìbá mi lórí ti lẹ́tà tí bàbá Ọbásanjọ́ kọ òun náà ni ọ̀gágun Akínrínnadé náà ló ti sọ òkú ọ̀rọ̀ sí bàbá ẹbọra òwú ọ̀hún tó sọ wípé ewu náà ni wọ́n jẹ́ sí ìṣèlú àwa ara wa ẹni tó ti jẹ́ olórí àwọn ọmọ ogun orí ilẹ̀ nígbà kan rí tó tún fi ìgbà kan rí jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Àlàní Akínrínnadé náà ni ó ti sọ òkú ọ̀rọ̀ sí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tó ti jẹ́ olórí ológun lórílẹ̀‐èdè rí tó tún fi ìgbà kan rí jẹ́ ààrẹ alágbádá lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ wí lórí ti ìwé kan gbọ̀rọ̀gbọ̀rọ̀ èyí tó kọ sí àjọ elétò ìdìbò àti Muhammadu Buhari ní àná òde yìí níbi tí ó ti ń béèrè wípé kí wọ́n wọ́ igi lé èsì ìbò èyí tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ lọ́wọ́. Akínrínnadé nínú lẹ́tà rẹ̀ náà ni ó sọ wípé irú ìgbésẹ̀ tí Ọbásanjọ́ gbé yìí náà ni ó jẹ́ èyí tí ó burú jáì wípé kì í sì ṣe èyí tí ó bójú mu. Ó ní gẹ́gẹ́ bí àgbàlagbà wípé Ọbásanjọ́ ń ṣe ni ó ń fì sí apá ibì kan tí kò sì jókòó kí ó wòye bí nǹkan ṣe ń lọ kó sì tọ́ àwọn ará ìlú àti àwọn olóṣèlú sọ́nà. Ó ṣe àpèjúwe olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí adarí tó jẹ́ pé kò dúró sáàrin kan wípé níṣe ló ń fì sí apá ibì kan. Bákan náà ni ìṣàkóso tí ń bẹ lóde lábẹ́ Muhammadu Buhari ni àwọn náà ti sọ̀rọ̀ kò bá kùn gbé nígbà tí wọ́n ń fèsì sí ìwé tí olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí ọ̀hún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n kọ tí wọ́n ń sọ wípé kíkọ ìwé ọ̀hún náà ló jẹ́ èyí tí ó ń tàbùkù sí gbogbo ìgbésẹ̀ tí àjọ elétò ìdìbò tó ti ń gbé ní ìgbáradì sí ìbò àpapọ̀ ọdún yìí àti gbogbo ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́lọ́ láti ṣe àkójọpọ̀ èsì ìbò kó tó di pé yóò kéde èsì ìbò ọ̀hún. Ó sọ wípé ìwé ọ̀hún àti bí ààrẹ àná ṣe ń béèrè wípé kí wọ́n wọ́gi lé gbogbo ìgbésẹ̀ tó ti gbé ọ̀hún ló dàbí ká ní pé wọ́n ń pe àwọn aráàlú láti dá làásìgbò sílẹ̀ wípé léyìí tí kò sì bójú mu. Ìròyìn ọ̀hún pọ̀ ojú ìwé ìròyìn Daily Post àti ìwé ìròyìn The News náà méjèèjì wà. ẹ já wo inú ìwé ìròyìn Daily Post bákan náà níbi tí
Hadi Sirika ẹni tó jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú kọ́nù tó ti ń sọ fún olùdíje lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress Bọ́lá Ahmed Tinubu pé kó lọ kọ ìwé àpilẹ̀kọ àkọ́kọ́ rẹ̀ pé mo yege látàrí àwọn èsì tó ti rí ó ní káwọn ò lè sùn kí bàbá ó tún ṣe bẹ́ẹ̀ kan jẹ́ kí ó kéré kó má jẹ́ kó má jẹ́ bíi ti bàbá Ọbásanjọ́ káwọn ò lè tètè ẹ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti sọ ó ní lójú òpó abẹ́yẹfò rẹ̀ náà ló ti kọ lánàá ó ní pẹ̀lú bí gbogbo àwọn nǹkan ṣe rí nípínlẹ̀ Èkó, Ọ̀ṣun, Kánò, Katsina, Yobe, Gombe àtàwọn míì ó ní Aṣíwájú Bọ́lá Ahmed náà ló ti jẹ́ ààrẹ tí ìlú dìbò yàn ẹ má ti sọ bẹ́ẹ̀ sà torí àjọ elétò ìdìbò wọn ò tí ì sọ pé lágbájá báyìí náà ni ìlú dìbò yàn ẹ jẹ́ kí a ka ìbò yìí tán 14 péré la ti kà àwọn 14 tá a sì ti kà àwọn iye tí ń bẹ ń bẹ àbí tá a ti ṣàkójọpọ̀ rẹ̀ wọ́n ti kà láti ìpínlẹ̀ bọ̀tẹ́ bá wá wo àwọn ìpínlẹ̀ torí ká lè fáwọn èèyàn láàyè láti máa pè wọlé tẹ́ bá wo àwọn ìpínlẹ̀ gbogbo eléyìí tí a ti kà ẹ rí wípé tá a bá ṣe àkójọpọ̀ rẹ̀ ìpínlẹ̀ 14 la ti kà bí àmọ́ ká tó bọ́ síbi ìpínlẹ̀ 14 ọ̀hún torí ó ti kún bí 20 ìṣẹ́jú báyìí Fani Káyọ̀dé náà ló sọ pé Dino Melaye pé bó ṣe jáde kò ní gbọ̀ngàn tí wọ́n ti ń ṣe àkójọpọ̀ ètò ìdìbò náà ni kò dára tó pé ojú yóò sì tì í ẹ má gbàgbé pé Dino Melaye náà ló jáde látàrí ìbéèrè tó béèrè lọ́wọ́ àjọ elétò ìdìbò pàápàá jùlọ ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tó jẹ́ adarí àjọ INEC wípé kí àwọn tí wọ́n jẹ́ adarí àjọ elétò ìdìbò nípínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n kọ́kọ́ máa fi èsì wọn sí orí ẹ̀rọ ayélujára IRF náà kó tó di pé wọ́n máa gbé wá tí Mahmood Yakubu dẹ̀ sọ wípé àwọn ó ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ lórí rẹ̀ pé àmọ́ kí wọ́n fi ọkàn balẹ̀ nígbà tí ó di wípé Dino Melaye ò fẹ́ gbà tí Mahmood Yakubu náà tí àwọn náà sọ pé àní kò má wọ̀rì á sì kí ni bàbá àti àwọn ẹgbẹ́ òṣèlú bíi àti àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú bíi mélòó kan ní wọ́n bá ṣe bẹ́ẹ̀ ní wọ́n bá jáde kúrò ní gbọ̀ngàn ọ̀hún bí yìí ń ṣeré lápá abẹ́ ọ̀nà ṣé ká wá ka àwọn eléyìí tí káka àwọn ìpínlẹ̀ tí káka eléyìí tí wọ́n àjọ elétò ìdìbò ní Àbújá ní gbọ̀ngàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti kójọpọ̀ kó má jẹ́ pé eléyìí tí wọ́n ẹ̀ṣẹ̀ ní ìpínlẹ̀ Kwara eléyìí tí wọ́n kà wọ́n ní APC ní 263,572 PDP 136,909 Labour Party 26,160 nígbà tí ẹgbẹ́ òṣèlú SDP náà ní 2,011 nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ni pé nípínlẹ̀ Kwara tàbí jáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC ní 343,945 ẹgbẹ́ òṣèlú Labour Party ní 23,283 nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP ní 354,366 bẹ́ẹ̀ bá wò báwọn ẹ rí wípé ẹgbẹ́ òṣèlú SDP náà ni ó ní 225 ẹ rí pé ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí nípínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú APC ní 369,924 ẹgbẹ́ òṣèlú Labour Party ní 47,350 ẹgbẹ́ òṣèlú PDP ní 115,463 nígbàtí SDP ní 1,293 bẹ́ẹ̀ bá wò ẹ́ rí pé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí ní ìpínlẹ̀ Ògùn ẹgbẹ́ òṣèlú APC ní 341,554 ẹgbẹ́ òṣèlú Labour Party ní 85,829 nígbàtí ẹgbẹ́ òṣèlú PDP tí àwọn ní 123,831 SDP ní 738 bẹ́ẹ̀ bá wò báyẹn ẹ rí i pé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí nípínlẹ̀ Ọ̀yọ́ ńkọ́ ẹgbẹ́ òṣèlú APC ní 449,884 ẹgbẹ́ òṣèlú Labour Party ní 99,110 nígbàtí ẹgbẹ́ òṣèlú PDP ní 182,000
977 ẹ̀rì ẹgbẹ́ òṣèlú SDP àwọn ní 14,517 ẹgbẹ́ òṣèlú APC jáwé olúborí. nípínlẹ̀ Yobe ẹgbẹ́ òṣèlú APC ní 151,459 nígbàtí ẹgbẹ́ òṣèlú Labour Party ní 2,406 ẹgbẹ́ òṣèlú PDP ní 198,567 ẹ rí i pé ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí. nípínlẹ̀ Èkó ẹgbẹ́ òṣèlú APC ní 572,606 ẹgbẹ́ òṣèlú Labour Party ní 582,454 nígbàtí ẹgbẹ́ òṣèlú PDP ní 75,750 ẹgbẹ́ òṣèlú Labour ló jáwé olúborí. nípínlẹ̀ Gombe ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n ní 146,977 ẹgbẹ́ òṣèlú Labour ní 26,160 ẹgbẹ́ òṣèlú PDP ní 319,123 ẹ rí i pé ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí. nípínlẹ̀ Enugu ẹgbẹ́ òṣèlú APC ní 4,772 Labour ní 428,640 nígbàtí ẹgbẹ́ òṣèlú PDP ní 15,749 ẹgbẹ́ òṣèlú Labour ló jáwé olúborí. ní Jigawa APC 421,390 PDP 386,587 Labour 1,889 ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí. ní Adamawa APC 182,881 Labour 105,648 PDP 417,611 yẹn ni pé PDP ló ní Adamawa. Katsina APC 482,283 Labour 6,376 PDP 489,045 yẹn ni wípé ẹgbẹ́ òṣèlú PDP jáwé olúborí. ní Nasarawa APC 172,922 Labour 191,361 PDP 147,093 yẹn ni pé SDP ní 8,046 yẹn ni pé ẹgbẹ́ òṣèlú Labour ló jáwé olúborí. nínú gbogbo mẹ́rẹ̀ẹ̀rìnlá tá a ti kà sílẹ̀ yìí èsì ó túmọ̀ sí pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n ti jáwé olúborí nípínlẹ̀ 6 nígbà tí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti jáwé olúborí nípínlẹ̀ 5 ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n ti jáwé olúborí ní ìpínlẹ̀ 3 Nasarawa, Lagos àti Enugu. bí ó ṣe wà lélẹ́yìí tí wọ́n ti kó wá sí gbọ̀ngàn tí a ti ń ṣe bẹ́ẹ̀ tí a ti ń ṣe àkójọpọ̀. ẹ jẹ́ àdókè lọ́hùn tí a bá padà dé ká máa gbé ìpè yín à ń lọ à ń bọ̀ àti dé. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN tẹlifíṣàn gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN tẹlifíṣàn Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. tó ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò ǹjẹ́ ẹ ti gbọ́ náà ló ṣe ń tẹ̀síwájú níkànnì KAFTAN television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà. àkókò sì rèé fún yín láti máa pè wọlé gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní láti pè wọlé sí orí ètò yìí láàárọ̀ yìí ẹ láǹfààní láti fi èrò yín hàn. nọ́mbà tí ẹ sì pè sí iná ni ó ń bẹ ní ojú móhùnmáwòrán yín o. tí ẹ bá ti pè wọlé ẹ gbé ìròyìn kalẹ̀ lọ́nà tí ó ṣe bẹ́ẹ̀ tí ó bá òfin mu lórí ọ̀rọ̀
eléyìí tí bàbá Ọbásanjọ́ tí wọ́n sọ àti lórí àwọn àbájáde ètò ìdìbò eléyìí tí a ti ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ sì rèé ẹ ṣe ọ̀rọ̀ yín ní ṣókí ẹ sún kúrò ní ibi móhùnmáwòrán yín ẹ sún kúrò níbi móhùnmáwòrán yín torí pé gbogbo nǹkan yìí náà ló ní àwọn ohun tí ó ń ṣe àkóbá fún. Lẹ́yìn yíhun tí tẹ́ bá ti pè a máa retí ìpè yín. Ẹ jẹ́ wá wo ọ̀rọ̀ tí bàbá sọ. Ẹ jẹ́ àyànnàná ẹ̀. Bàbá ní àjọ elétò ìdìbò wọn ò ṣe ìgbésẹ̀ tó kújú òṣùwọ̀n tó. Bàbá ní àjọ elétò ìdìbò wọn àwọn ètò ìdìbò tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbé wá sọ́dọ̀ wọn wípé kì í ṣe eléyìí tí wọ́n dì láwọn ibùdó ìdìbò. Bàbá wa pàṣẹ fún ààrẹ Muhammadu Buhari pé kó dá àjọ elétò ìdìbò lọ́wọ́ kọ́. Tí a bá yànnàná ẹ̀ dáadáa ẹ rí wípé àkọ́kọ́ ni wípé òjò tí ò tí ì dá àmọ̀yẹ ẹni tí ó pa. àmọ̀yẹ ẹni tí ó pa. Èmi ò rò ṣó yẹ kí bàbá kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ti yá fi ojú dá gbogbo ìgbésẹ̀ o bí ẹni tí kò dáa tó. Ẹlẹ́ẹ̀kejì níbi tí ìgbésẹ̀ ọ̀hún ń lọ òfin ti wà nílẹ̀ wípé tó ẹni tí ó bá ní àwọn kùdìẹ̀kudiẹ ó lè lọ sí ilé ẹjọ́. Ṣé ẹ̀yin ò rò yí kó yẹ kí bàbá ò dúró di àkókò kéèsì tiẹ̀ kọ́kọ́ jáde ká wá mọ̀ ojú òpó òun náà lórí bẹ́ẹ̀ ó tún ti dàrú láàárọ̀ ìkọlọ́wọ̀ dákun kó ṣàánú wa. Nínú ìwé ìròyìn gbogbo tí a kà ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé kìnìkan ìgbàlógójì àmọ́ kò yẹ kó jẹ́ pé irú bàbá. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣó yẹ kí bàbá wò pé kí ààrẹ kí wọ́n wá pàṣẹ fájọ elétò ìdìbò pé kó dáwọ́ dúró nígbà bá ṣe dé. Nígbà tó jẹ́ pé àjọ elétò ìdìbò fúnra wọn wọ́n dá dúró. ààrẹ àná nǹkan tún sọ àyàn Ọbásanjọ́ tún sọ wọ́n tún wá tún dá ọjọ́ wípé kí ààrẹ Buhari kó sọ fún àjọ elétò ìdìbò kí wọ́n ṣe àgbékalẹ̀ ìdìbò míì ní sátidé ọjọ́ 4 oṣù kẹta. Ẹ bá tiẹ̀ ní àkíyèsí ẹ fún ààrẹ nímọ̀ràn ni tàbí àbá wípé nígbà tí ẹ bá ṣe àgbéyẹ̀wò òwe tí mo kọ yìí o ẹ wá lè wo ọjọ́ míì síwájú ìbò sípò gómìnà láti ṣàgbékalẹ̀ rẹ̀ ṣùgbọ́n fúnra wọn ti dájọ́. Ìbéèrè tèmi ní ọwọ́ ààrẹ àná ni wípé ṣé èèyàn kan dẹ̀ lè fi ọjọ́ 4 kó fi ṣàgbékalẹ̀ ètò ìdìbò níta àfòdìdí ọdún 4 ṣàgbékalẹ̀ rẹ̀ tá a fi múra rẹ̀ tó fi débi tó dé yìí tó rí bó ṣe rí ká wá fọjọ́ 4 ká fi gbé kalẹ̀ ṣe rò pé yóò sì ṣeé ṣe láàrin ọjọ́ 4 náà làwọn ìgbìmọ̀ tẹ́ sọ pé kí wọ́n yàn ni wọ́n jókòó lẹ́yìn ọjọ́ 4 yẹn náà ni wọ́n ti káàkiri gbogbo ìpínlẹ̀ tí wọ́n ti mọ ohun tó ṣẹlẹ̀ ní gbogbo ìpínlẹ̀ láàrin ọjọ́ 4 náà ni wọ́n àbí ṣé kìí ṣe oníkọ́lẹ̀ ọjọ́ ìṣẹ́gun àbí láàrin ọjọ́ 4 náà ni wọ́n ti tẹ ballot paper míì láàrin ọjọ́ 4 náà ni wọ́n ti ṣe wọ́n tún wá owó tí wọ́n fi ṣàgbékalẹ̀ ètò ìdìbò ọ̀hún láàrin ọjọ́ 4 náà ni wọ́n ṣe gbogbo logistic àwọn tí wọ́n wà mọ́tò àwọn wọ́n ṣe pàṣípààrọ̀ àwọn rẹ́ẹ̀kì wọn gbogbo láàrin ọjọ́ 4 yìí náà ó dàbẹ̀ ni wípé bàbá ò rò dáadáa ní tí ò ṣeé ṣe òun náà ni bàbá ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń béèrè fún tá a bá ní káwò tá a bá sì tún wo àwọn eléyìí tí wọ́n ti tún ṣe àfihàn rẹ̀ báyìí lọ́wọ́ báyìí ẹ já wò ó yẹ kí àjọ elétò ìdìbò gan-an kí wọ́n ti tún bẹ̀rẹ̀ ìtẹ̀síwájú nípa
ṣíṣe àkójọpọ̀ ètò ìdìbò ọ̀hún nítorí pé lọ́wọ́ tá a wà yìí ohun tá a mọ̀ ní wípé ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ìlérí fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ lílé tí mò ń wò ní ibi báyìí mi ò rò wípé ó tí ì rí bẹ́ẹ̀ mi ò rò pé ó tí ì rí bẹ́ẹ̀ rárá. aago 11 òwúrọ̀ yìí ni wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ àmọ́ kò tí ì rí bẹ́ẹ̀. eléyìí tí ó jáde ní inú ìwé ìròyìn Punch eléyìí tí mò ń wò yìí nínú ìwé ìròyìn Daily Post wọ́n ní ètò ìdìbò sí ipò ààrẹ ní ìpínlẹ̀ Rivers INEC official náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìsúnsíwájú àkójọpọ̀ rẹ̀ ó ti ṣe ìsúnsíwájú àkójọpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì rí eléyìí tí wọ́n ní Peter Obi náà ló ṣe bẹ́ẹ̀ tí ó fẹ̀yìn Tinubu àtàtìkù janlẹ̀ láti jáwé olúborí ní olúùlú ilẹ̀ wa inú ìwé ìròyìn Daily Post náà ni èyí ń wà ó yẹ̀ṣẹ̀ ń jáde ní yàjóyàjó ni bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ bá wọnú ìwé ìròyìn Punch bákan náà Ọbásanjọ́ lack credibility yẹn ni pé kò láṣẹ kò lẹ́tọ̀ọ́ láti ẹ̀ ti lè sọ wípé kí ètò ìdìbò kí ó mẹ́nu kó wá sópin Sowore náà ló tún sọ ọ̀rọ̀ yìí ọ̀làgbàrà pọ̀ nínú ìwé ìròyìn Vanguard bákan náà nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkójọpọ̀ rẹ̀ àwọn náà fìdí rẹ̀ múlẹ̀ wípé Àtíkù Tinubu Obi náà ni wọ́n wà ní ipò tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ ẹlẹ́gẹ́ bẹ́ẹ̀ sì rí ẹni tó jẹ́ olùdíje sí ipò sẹ́nítọ̀ ní ẹgbẹ́ òṣèlú PDP náà ló sọ pé àbájáde ètò ìdìbò nípínlẹ̀ Èkó abáláwọn ọ̀gbá gẹ́gẹ́ bí NSCIA bí wọ́n ṣe wá ń rọ àwọn olóṣèlú àtọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn ọ̀rọ̀ tí ò bá ti ní mú ìtẹ̀síwájú wá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má sọ ọ́ rárá. NNPP náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹnu àtẹ́lu INEC lórí àwọn ètò àbájáde ètò ìdìbò kọ̀ọ̀kan kọ́lọ́mù ọ̀dàkùn kó ṣàánú wa àwọn nǹkan wọ̀nyí ó yẹ̀ṣẹ̀ ń jáde nísìn àmọ́ àti rí wípé bóyá àjọ elétò ìdìbò wọ́n ti bẹ̀rẹ̀ kí ṣe àkójọpọ̀ ètò ìdìbò ọ̀hún padà. ìròyìn eléyìí tí ó jáde lójú ìwé ìròyìn The Nation níyìn ó ń sọ pé Natasha tí ó jẹ́ olùdíje fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà nípínlẹ̀ Kogi ìyẹn ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi náà ni ó ti fìdírẹmi sọ́wọ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀. ó fìdírẹmi sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC. wow. síwájú bí àká pé wọ́n tún ìbòdì ńbẹ̀ kó tó di pé wọ́n tún bòdì òun ló ń léwájú. àmọ́ nígbà wọ́n tún ìbòjì ọ̀hún dì tán kọ́lọ́wọ́n adákùn kó ṣàánú wa. a ṣe wà lórí ètò yìí ó sì kù ìṣẹ́jú díẹ̀ fún gbogbo àwọn tó bá láǹfààní láti padà rí wa pè wọlé torí pé ọ̀nà ọ̀hún náà ló ti ṣe bẹ́ẹ̀ ló dàbí ẹni pé ó dí gágá gẹ́gẹ́ bí eléyìí tó sì wà ní ọwọ́ mi báyìí. Tinubu náà ni wọ́n sọ yìí pé ó léwájú Àtíkù Òbí gẹ́gẹ́ bí INEC àwọn láwọn ìpínlẹ̀ gbogbo wọ́n ṣe kéde ètò ìdìbò ní ìpínlẹ̀ Ògùn. ẹgbẹ́ Yorùbá Council náà wọ́n ti ṣe ìkìlọ̀ wípé kí àjọ elétò ìdìbò kó má ṣe wọ́gilé èsì ìbò wọ́n fọ èsì sí ọ̀rọ̀ tí bàbá Ọbásanjọ́ sọ. ẹ jẹ́ kí ní ìpínlẹ̀ Kebbi wọ́n ní Àtíkù náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jáwé olúborí pẹ̀lú 285,175 votes bó tẹ̀ jẹ́ pé wọ́n ti kà á bọ̀ ká gbàgbọ́ wípé bí wọ́n bá gbé dé gbọ̀ngàn tí a ti ń ṣe àkójọpọ̀ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó sì ṣeé ṣe
kó tún jẹ́ pé ọ̀tọ̀ ni ohun tí a rí. ẹ jẹ́ a máa ṣe bẹ́ẹ̀ kí a máa kó àwọn kàngàrà wa àbí ojú òpó òun ló ṣe bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ dákun ẹ má bínú òun ló wà lọ́wọ́ mi àbí orí bákan bákan. tó àìṣe ọ̀rẹ́ èrò káyọ̀ bó pẹ́ títí àjèjì yóò padà relé. Ọpẹ́yẹmí Amúsàn Àlàní Ọ̀kín níyìn lẹ́yìn àárí ìmọ̀ lónìí lórí ètò yín ètò wa ǹjẹ́ ẹ ti gbọ́. Títí ọ̀la táàtún máa pàdé rere lójú owó rí ojú rẹ̀ náà lámàrí. ẹ wo títí ọ̀la táàtún jọ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. ẹ sì má gbàgbé wípé bí wọ́n bá ti tún bẹ̀rẹ̀ báyìí ní gbọ̀ngàn eléyìí tí wọ́n ti ń ṣe àkójọpọ̀ ètò ìdìbò bẹ́ẹ̀ náà ni ẹ máa wò ó níkànnì KAFTAN tẹlifíṣàn Yorùbá lágbára Ọlọ́run bá mi Èdùmàrè títí tí a fi parí ètò ìdìbò. àwọn kan pè mí lánàá pé kílódé tí àwọn ọ̀rẹ́ wa lórí ìròyìn jákèjádò àkókò tí wọ́n fún wa náà ni wípé wọ́n bẹ̀rẹ̀ láago 8 a sì wá lè má gbé nǹkan tó jẹ́ ohun tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́ ìdí nù tó fi jẹ́ pé ìyún láti àpẹẹlẹ mọ́ títí ọ̀la òun ó ṣe kí ni o. ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́?